mo lè sọ̀rọ̀ yìí kọ́lọ́n jẹ́ ń pẹ́ o mo dẹ̀ lè sọ̀rọ̀ yìí nídàkejì àwọn gbogbo àwọn tẹ́ ń pè ní olórí yín pátápátá nílẹ̀ Yorùbá àwọn gangan ni wọ́n ń jí yín gbé. ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yìn náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ wò. mo fẹ́ kí a sòótọ́ ọ̀rọ̀ fúnra wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí olóyè Sunday Igboho wọ́n jáde láti make announcement and it's good announcement lórí ọ̀rọ̀ pé àwọn Fúlàní tí wọ́n wà nínú igbó àwọn Fúlàní tí wọ́n wà nínú igbó pé kán jáde kúrò ńbẹ̀ olóyè Sunday Igboho make announcement yẹn pé gbogbo Fúlàní tó bá wà nínú igbó kán jáde kúrò ńbẹ̀ mi wá mọ̀ mo fi orúkọ bo gọ́vnà yẹn láṣìírí àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ẹ̀ pátápátá Yorùbá ó ti pẹ́ tí ìyà ti ń jẹ ìran Yorùbá bọ̀ but celebrating àti some dirty lucky kò jẹ́ ká mọ̀ pé ìyà ń jẹ wá torí téèyàn kan bá wá tó bá fún wa ní 1 million sìn á ti believe pé ẹni dáadáa ni that is why we all people refuse to talk the truth ó dẹ̀ wà nínú àwọn nǹkan tó ń affect life wa torí pé kò sí nǹkan tá a máa jẹ tá a ní jẹ tán tí a bá ní ọpọlọ tá a wà pẹ̀lú sẹ́ǹsì wa tá a bá dẹ̀ wo generation tó ti lọ sẹ́yìn a máa rí i pé wọ́n try but kò possible fún wọn but our new generation nígbà ni ó pè ká má tí ì lówó lọ́wọ́ but ká bọ́ nínú slavery tá a bá kúrò nínú slavery a lè padà lówó torí pé ìfọ̀kànbalẹ̀ gan ju owó long time tá a wà yìí olóyè Sunday Igboho make announcement yẹn yẹ pé kí àwọn Fúlàní tó wà nínú igbó wọ́n sọ pé àwọn Fúlàní tó wà ń gbòòrò wọ́n ní àwọn Fúlàní tó wà nínú igbó kí wọ́n excuse wa kán jáde kúrò ńbẹ̀ asọ̀rọ̀ ṣẹ̀dẹ̀ ni bàbá tá à ń wí yìí Májàsọ́lá ó máa ṣe bẹ́ẹ̀ bó ṣe wí yẹn á wá á lé wọn gbogbo àwọn tẹ́ fi sórí ipò yẹn ẹ fi sórí ipò ni wọ́n dẹ̀ ní force lóòótọ́ àmọ́ force ju force lọ tó bá dójú ẹ̀ tán force ju force lọ tó bá dójú ẹ̀ tán because àwọn aráàlú a lè remain in foolish gọ́vnà kan wá ní láti sọ̀rọ̀ pé bóyá olóyè Sunday Igboho ò ní right láti make announcement yẹn oró gbá lẹ́nu ẹ̀ ìwọ gọ́vnà tó sọ bẹ́ẹ̀ ìwọ gọ́vnà tó bá sọ bẹ́ẹ̀ mo lóró gbá lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan sí ìwọ gọ́vnà tó bá yẹ pé gọ́vnà yẹn ò tí ì sọ bẹ́ẹ̀ á bẹ́tà kó pa ẹnu ẹ̀ mọ́ bọ̀ tí ó bá jẹ́ pé ó ti sọ bẹ́ẹ̀ àná oró gbá lẹ́nu yàrá ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni tí n bá ti sọ̀rọ̀ ìtàn lé ní wá pa mí bọ̀ tó bá pa mí tán tó bá wá jẹ mí ayé rẹ̀ ó padà bàjẹ́ o tó bá ti pa mí tán kó jẹ mí o bọ̀ tó bá pa mí tán tó jẹ mí wà ní pírọ́blẹ́mù ó ní olóyè Sunday Igboho ní right àwọn bàbá wa nílẹ̀ Yorùbá dẹ̀ ní á wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Fúlàní ajínigbé wọ́n ní á wá nǹkan ṣe sí bọ̀ wọn ò tí ì rí nǹkan ṣe sí láti bíi oṣù mélòó ọdún mélòó ọ̀sẹ̀ mélòó wákàtí mélòó bọ̀ tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbé ìgbésẹ̀ tí wọ́n máa fi tètè lé àwọn ajínigbé nínú igbó ẹ̀ẹ́kọ̀ rí wọ́n bọ̀ síta a ti sọ fún Sunday Igboho Yorùbá ṣòro jà fún wọn bẹ̀rẹ̀ sí ní ka àwọn poem dirty poem stupid poem wọ́n bẹ̀rẹ̀ sí ní kà
ẹ má bínú ẹ̀yin èèyàn mi o, èmi ò ready àti ka kọ́mẹ́ǹtì kankan ni o, mi ò dẹ̀ ready àti dárúkọ anybody. Message ni mo wá give, ẹni tó bá létí ẹ̀ kó wù kó gbọ́ lénìí. Now olóyè Sunday Igboho ti parú àṣẹ yẹn. Ṣebí tó bá jẹ́ pé ikú ilé ò ṣetán àti pa ni, ṣebí wọ́n máa ń support irú ẹni yẹn ni pé ó yá bó ṣe wí yìí náà dáa, ó yá ẹ jẹ́ ká tètè gbégbèsè. Kò sí nǹkan tó ná gómìnà state kan láti lé àwọn ajínigbé àtàwọn tó ń hùwà ìbàjẹ́. Kò sí nǹkan tó ná ní èdè láti flush gbogbo wọn dànù. Màá wá fún olóyè Sunday Igboho ní message ní public. Olóyè Sunday Igboho ni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ yín tí mo jẹ́, gẹ́gẹ́ bí ẹyinjú yín tí mo jẹ́, torí bó ṣe lẹ́ máa ń pè mí nìyẹn pé ẹyinjú mi lọ́mọ yẹn, ẹyinjú mi lọ́mọ yẹn, torí èmi ò ní dà yín. Olóyè Sunday Májàsọ́lá ọmọ Adéyẹmọ, ṣẹ́rí mi Saheed Ire yìí, mi ní dà yín láyé, mi ní dalẹ̀ yín láyé. Àjọ múlẹ̀ ń bì kankan o, àmọ́ lórí ọ̀rọ̀ struggle kílẹ̀ Yorùbá lè dáa, mi ní dà yín láyé. Tó bá kọ̀ láti máa dà yín, kí n kú dànù ó pè mí. Mi ní dà yín láyé. I will never disappoint you, and I will never betray you. I will never think any bad with you. Láyé. Torí àwọn ọmọ mi àti ìran àrọ́mọdọ́mọ mi, mo fẹ́ kàn ṣe oríire nílé ayé yìí. Sister, mo wà ní live program lọ́wọ́. Mo wà ní live program, a bá yín sọ̀rọ̀ later. Mi ò ní dà wọ́n láyé. Now olóyè Sunday Igboho, mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ṣé rí gbogbo àwọn tẹ́yin ń pè ní ìjọba wa, tí ẹ ń pè ní olórí wa, àtẹ̀yin gbogbo ọmọ Yorùbá pátápátá, mo lè sọ̀rọ̀ yìí kọ́lọ́n jẹ́ ń pẹ́ o, mo dẹ̀ lè sọ̀rọ̀ yìí nídàkejì. Àwọn gbogbo àwọn tẹ́ ń pè ní olórí yín pátápátá nílẹ̀ Yorùbá, àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Bẹ́ẹ̀ ni, àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Mo tútù sọ lẹ́ẹ̀kan sí pé àwọn gangan ni wọ́n ń jí yín gbé. Torí kí náà ṣe ń jí yín gbé? Ẹ̀yin ọmọ Yorùbá, ojú yín ò là síbi tó yẹ kójú yín là sí ni. Gold, tẹ́ bá wo Òkè Ògùn, gold ń bẹ́ẹ̀ táwọn kùsà ó ń bẹ́ẹ̀ táwọn Fúlàní ń wà fáwọn ìjọba wa. Gold ó ń bẹ ní Òkè Ògùn. Olóyè Sunday Igboho tán tájẹ́tì Òkè Ògùn yẹn náà tí wọ́n yé wọn, torí nǹkan tójú wọn tó ní dáadáa. Èmi kékeré ọmọ yìí náà, ojú mi náà tó briefly. Gold ń bẹ́ẹ̀ òun lọ́pọ̀lọpọ̀ àwọn olówó yín ọlọ́lá yín tẹ́yin ń wò bí olówó lè ní fi ń jẹ títí yín máyé nílẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ mọ̀ pé tójú yín bá ti tó, nǹkan tó yẹ kó máa bọ́ sí wọn lọ́wọ́ ò ní bọ́ sí wọn lọ́wọ́. Ṣé rí nǹkan tí mo sọ lénìí, ó lè mú gbogbo politician Nàìjíríà hate mi, kán má like mi láyé. But me mind, torí pé kanlẹ̀kanlẹ̀ tẹ́lẹ̀ náà mi ìwúlẹ̀ kàwé débi pé ìjọba á bọ́ mi. Mi kàwé débi pé ìjọba máa bọ́ mi. Nǹkan tí mo fi jù yín lọ ń bẹ lọ́wọ́ mi. Ìjọba Nàìjíríà, ìjọba òfò, ìjọba orí burúkú, gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ kóra yín jọ. Nǹkan tí mo fi jù yín lọ ń bẹ lọ, ẹ ṣáà fi mí lẹ̀. Màá survive. Torí mo mọ̀ pé tí n bá ń ṣe ti yín, mo mọ iye tó máa bọ́ sí àpò mi. Mo mọ enjoyment tó wà ń bẹ tí n bá ń ṣe ti yín. But tí n bá ń ṣe ti yín, kò yàtọ̀ sí bígbà tí n bá ń jẹ ti ìrandíran mi máyé. Torí ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ti yín tó yẹ pé àtúbọ̀tán wọn ò padà dá. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹni tó bá ti mọ nǹkan tó ń jẹ lọ́wọ́, tó bá jẹ́ pé nǹkan tó ń jẹ lọ́wọ́ báyìí ló mọ̀, àtúbọ̀tán irú wọn kò í dá. Olóyè kí n stay away from legal. I believe in myself. I believe in my handwork. I don't believe in any politician. Ìkà ni yín.
You these politicians, you are so wicked. Wọ́n mọ̀ tákù olóyè Sunday Igboho ni. Òun ló ń jẹ́ kí àwọn Fúlàní yẹn ní power torí pé wọ́n ti sọ fún wọn pé kán fọkàn balẹ̀. Náà mo wá fẹ́ sọ fún yín gbogbo ọmọ Yorùbá. Tí olóyè Sunday Igboho bá ti take step kan, ìlú tí wọ́n bá ti tako olóyè Sunday Igboho ń bẹ̀, ẹ ti mọ̀ yí pé gọ́vnà ọbẹ̀ yẹn ló ṣiṣẹ́ yẹn. Kò síyè méjì kẹ́ ti mọ bí tí ìyà ti ń jẹ yín bọ̀. Ẹ mọ àwọn tó ń... Mo wá fẹ́ sọ kinní kan fún yín. Ṣé rántí ìgbà kan tí wọ́n rí àwọn àjàlẹ̀ ní Soka lájàlẹ̀ is going to 15 to 17 years now. Tí ò bá tí tó bẹ́ẹ̀ tẹ́ bá rántí tán rí àjàlẹ̀ ní Soka. Mi ò ní jẹ́ kẹ́ gbàgbé pé governor kan ló make announcement. I'm coming. Mo ń bọ̀. Ó káàbọ̀. Ṣé kàwé dáadáa. Mo ń bọ̀. Yóò dáa fún ẹ. Tán rí àjàlẹ̀ ní Soka níbi tán kó àwọn èèyàn pamọ́ sí, tán dẹ̀ ń dúnbú wọn. Táwọn iṣẹ́ wá já, àwọn aráàlú wá bọ́ síbẹ̀. Wọ́n bẹ̀ sí ní fa àwọn èèyàn jáde ní àjàlẹ̀ yẹn ní táìmù yẹn. Ṣé rántí pé ìjọba Ajímọ̀bí nígbà yẹn àbí ìjọba tàti ẹ̀ nígbà yẹn ó make announcement pé kó má bust àjàlẹ̀ yẹn kán filẹ̀. Ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ̀dẹ̀ gbogbo yín pátápátá dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Ẹ̀dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ̀dẹ̀ dákẹ́ lórí ẹ̀. Ẹ dákẹ́ lórí ẹ̀. Àjàlẹ̀ tó ti ń pààyàn, tó ti ń fẹ̀mí èèyàn ṣòfò. Ẹ̀dẹ̀ dákẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì rèé. Ṣé ẹ rántí ìgbà tí wọ́n mú ọmọbìnrin onítìrí tó mú wá fún yín pé yóò join struggle Yorùbá nation? Ṣé ẹ mọ̀ nǹkan tí ó padà ṣẹlẹ̀ ṣá? Ìbàdàn lọ́dọ̀ Ṣèyí Mákindé nìkan ni wọ́n rí lọ. Ẹ máa ṣí làákàyè o. Pẹ̀lú gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ mi, ẹ lọ ṣí observation yín kẹ́ be smart. Ìbàdàn ni wọ́n rí lọ. Ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ ní Alhaji Oríyọmí Hamzat gan ń bẹ nínú ibi tí ó mọ ibi tí onítìrí wà. Tí onítìrí ti make announcement pé àwọn èèyàn ló fáwọn lọ́wọ́. Kò yé yín. Ìbàdàn ni wọ́n rí lọ. Ìbàdàn dẹ̀ ni olóyè Sunday Igboho kọ́lé sí. Ìbàdàn ni wọ́n ti wá àtàkì olóyè Sunday Igboho nínú ilé ẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ti yé yín dáadáa. Onítìrí Ìbàdàn ló ń rí lọ, government house ló ń lọ lórúkọ Yorùbá nation. Olóyè Sunday Igboho máa fẹ́ take step. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa sọ yí pé kò tó sọ. Gbogbo yẹn máa wá ìsì o, àmọ́mọ́ fi wọ́n lé à ń wò wọ́n ni. Kẹ́ lè mọ̀ bí tí géèmù yẹn ti wá. Wọ́n fi onítìrí play game so that ẹni tó bá ti ń gbọ́rọ̀ Yorùbá nation á lè máa sá. Mẹ́wàá ọ̀rọ̀ Nàìjíríà ti ń pa gbogbo yín lẹ́kún already. Ọ̀rọ̀ Nàìjíríà tó dúró lé lórí yẹn. Tí wọ́n bá lé àwọn Fúlàní tó ń ta góòdì ní èní yìí, kò sí ìkan rẹpẹtẹ mọ́ fún tí àwọn ìjọba máa fi jẹ gàba lé yín lórí. Tí ó bá ti di pé àwa fúnra wa là ń direct góòdì wa, ọ̀rọ̀ fuel gan ò ní jẹ́ nǹkan tá máa jẹ wá níyà mọ́ láíláí. Wọ́n wá lo àwọn tó wà nínú ilé, wọ́n wá lo àwọn ará ìta. Torí wọ́n mọ̀ pé àwọn tó wà nínú ilé àwa tá jọ jẹ́ Yorùbá síra wa, a lè jọ respect ara wa. Torí tí n bá wa góòdì 1 million jáde, dandan ni kí wọ́n náà fún mi lẹ́tọ̀ọ́ mi tó jẹ́ 100,000. Èmi dẹ̀ ti mọ̀ pé góòdì 1 million láwú, dandan kí wọ́n náà mú 100,000 tiẹ̀. 800,000 tó kù aráàlú ló ní. Ìyà tó ń jẹ ẹ̀yin aráàlú lé ní nìyẹn. 800,000 tó kù nínú mílíọ̀nù tá ẹ wú yẹn, àwọn aráàlú ló ní. Wọn wá fẹ́ kó bọ́ sápò ẹ̀yin aráàlú mọ́. Option méjì ni. Ìsídà kẹ́ sá lọ abroad tàbí kẹ́ wà poor. Option méjì tí ìjọba fi sílẹ̀ ní Nàìjíríà nìyẹn. It's either you run away out of Nigeria or you remain poor. Because tó bá tún fẹ́ gbéra náà débi pé wà ní kàtígórì ẹni tó máa padà challenge wọn lọ́jọ́ iwájú, wọ́n máa try láti pa ẹ́. Wọ́n máa try láti pa ẹni yẹn.
confam ni mo ń sọ fún yín, gbàgbé. So ẹ̀yin tẹ́ bá wà ní Nàìjíríà tàbí ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Nàìjíríà nílùú òyìnbó lókè òkun, ẹ lọ gbà bẹ́ẹ̀ wípé inú ewu ni gbogbo wa pátápátá wà. Nobody safe. Nobody safe. Torí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó náà, ẹ ní kàgbákò, ẹ ṣá tètè gbàwé ìgbélú yín. Torí wọ́n sì ń bọ̀ wá tákù ẹ̀yin náà. Wọ́n dọdẹ sílẹ̀ ni. Wọ́n dọdẹ sílẹ̀ ni confam. Ẹ wo ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu mi, tẹ́ bá padà kà sí bí eré, ó mọ ọ̀pọ̀lọpọ̀ ti test ẹ̀ wò, wọ́n á padà rí pé ọmọ kékeré dẹ̀ sọ̀rọ̀ ẹ lọ́jọ́ náà lọ́hùn. Bí mo ṣe máa ń pòwe mi tẹ́lẹ̀ máa ní ọ̀run ìyàbọ̀, kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Tẹ́ bá notice báyẹn ẹ rí pé Ìbàdàn ni Onítìrí máa ń lọ ní State House lórúkọ wọn kọ́kọ́ fẹ́ try ẹ̀ Lagos, wọ́n rí pé tí Lagos yẹn ó dà pé kò work, wọ́n wá mú sí Ìbàdàn kọ́ lè rí àwọn tó ń ṣe Yorùbá nation bíi àdàlúrú. Nǹkan tó fẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn. So everybody will run away. That is what they are doing. Ọpọlọ tí wọ́n ń lò ní pé tí wọ́n bá ń fi flag Yorùbá nation hùwà tí ò dáa, wọ́n á lè sọ pé àwọn tó ń ṣe Yorùbá nation. Now we do Yorùbá nation, we don't do it. Ṣèyí Mákindé jẹ́ ń béèrè question lọ́wọ́ yín. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àìní dárúkọ yín ewu ni, dídárúkọ yín náà fún mi ewu ni, but tẹ́ bá pa mí, tẹ́ bá jẹ mí, ayé yín máa padà bàjẹ́ o. So ó bẹ́tà kẹ́ pa mí tán kẹ́dẹ̀ kó mi sínú pọ́ọ̀tù kẹ́ jẹ mí, because this is the time. Ẹ̀yin people yìí gangan nìṣòro tá a ní Nàìjíríà. Ẹ̀yin leaders yìí gangan ni wàhálà tá a ní Nàìjíríà. Tó lóye Sunday Igboho bá ti fẹ́ take step kan, ẹni kò sí ní ráìtì ẹni tó yẹ kó ṣe. Olórí burúkú ara yín, why tí wọ́n fi wá ń pa àwọn èèyàn nílùú tẹ́ẹ̀dẹ̀ dákẹ́tẹ́ sọ̀rọ̀. Ṣèyí Mákindé, mo wá fẹ́ ránṣẹ́ sí ẹ lénìí, mo wá gbàgbé pé ọdún méjì péré ló kù fún ọ lórí ipò. O tún ṣe third time mọ́, kò sọgbọ́n tó fẹ́ dá sí. Brother mi, tó bá yẹ pé owó tẹ́ máa fi bless mi nítorí pé kí n má bàa sòótọ́ ọ̀rọ̀, ẹ lọ kó fájá, ẹ mọ́ wulẹ̀ worry. Àsìkò tẹ́ máa jẹ tèmi máyékọ́ mu la wà yìí. Àsìkò tèmi náà jẹ tọmọ máyékọ́ la wà yìí. Àsìkò kájọ yanjú ẹ̀ ní gbangba ni. You these people that call leader in Nigeria, you are so desperate people. Màá wá sọ̀rọ̀ lórí Palace Ìbàdàn, Palace Olúbàdàn. Màá sọ̀rọ̀ yẹn lénìí. Gbogbo ọ̀rọ̀ tí n bá dẹ̀ sọ lénìí, aṣọ gbé ni. Ọmọ ayé ni mímí kì í ṣẹrú ayé. Ọmọ afẹ́fẹ́ ni mímí kì í ṣọ̀tá ọ̀run. Gbogbo nǹkan kí nǹkan aṣọ tálágẹmọ mi bá ti wà wọ̀ gbé ni. Kò sẹ̀sẹ̀ tí ó bọ́ lọ́rùn ẹ̀. So màá wá sọ lénìí fún gbogbo ọmọ Yorùbá wípé Palace yín tán ṣéǹjì, tán bá yín ṣàgbẹ̀ lójú yóòyò, kọ́lọ̀ ń bá wa lọ́ra ẹ̀mí kábíyèsí tó ṣe ẹ̀wọ̀lé yìí ni. Wọ́n ti mọ nǹkan tó máa padà end kábíyèsí yẹn. Dìmọ́ tó bá ṣì ń lo Palace Olúbàdàn tàná, dìmọ́ tó bá ṣì ń lo Palace Olúbàdàn tàná, tó bá ń fẹ́ ni tí ó yẹ kán fi jọba síbẹ̀ ẹnìyẹn ò lè pẹ́. Ẹ gbà bẹ́ẹ̀, ó ti pẹ́ tán tí wọ́n ń ṣàgbẹ̀ lójú yòòyò fún yín nílẹ̀ Yorùbá. Tó bá wá ṣàgbẹ̀ lójú yòòyò fún yín tán, wọ́n á sọ pé ṣe rí báyìí pé traditional is not work. Ṣe rí báyìí pé kíní kólúwo tó bẹ̀rẹ̀ sí ń bẹ̀rẹ̀ nuisance tó bẹ̀rẹ̀, ó kọ́kọ́ kó gbogbo nǹkan ṣàdálẹ̀ Yorùbá, ó kó lọ́nú igbó, ó move out of the palace kó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ drama. Kò yé, kó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ drama yẹn, ó move gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá, ó move tó jẹ́ nǹkan ìṣẹ̀ǹbáyé, ó move out. Ó wá sọ pé ṣé bí you see now, ìṣẹ̀ṣe ò work kíní kan, kí everybody yín lè wò bí ìgbà tó máa sọ pé ó ṣe kó àwọn nǹkan ìṣẹ̀ṣe tó bá ń bẹ̀ kó filẹ̀ bẹ́ẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí ní wùwà yìí. Ó dẹ̀ láwọn ajá ẹlẹ́yìn Fúlàní náà gbogbo wọn. But pátá mùsùlùmí náà gbà wọlé. Ibi tẹ́ ti ní problem nílẹ̀ Yorùbá is religion. Bẹ́ẹ̀ ni, ibi tẹ́ ti ní problem nílẹ̀ Yorùbá nìyẹn. Tó bá yẹ pé nǹkan tá a ní lọ́wọ́ la jókòó tì, ọ̀rọ̀ yóò ní dàrú débi tó dàrú dé yìí. Àwọn bàbá ńlá bàbá wa wọ́n gbélé ayé nírọ̀rùn. Wọ́n fi tipátipá mẹ́ṣin lọ odò débi tó fi tipátipá fún lómi mu. Olúbàdàn Palace tán kọ́lé ní, mo ń sọ fún yín pé ṣàgbẹ̀ lójú yòyò lásán ni.
tó bá ti kọ gbogbo nǹkan tí ó ń bẹ nínú old palace yẹn kan kò lọ bẹ̀ gbogbo ẹ máa wò mo wá fẹ́ kí ẹ lọ kọ déètì èní sílẹ̀ màá ka déètì torí ọjọ́ iwájú èní ní Thursday 18 July 2024 tí ọba yẹn bá gbẹ́sẹ̀ ẹ máa study ẹlòmíì tí wọ́n máa padà fi jẹ ọba tẹ́ ẹ bá ṣọ́ra kò ní jẹ́ Yorùbá bọ̀ mo wá bẹ lọ́wọ́ lọ́jọ́ ìní Olúbàdàn tó yẹ̀yẹ̀ fi jẹ yẹn pẹ̀lú condition tí bàbá yẹn wù kó wà kọ́lọ́n bá mi lọ́ra ẹ̀mí wọn kí Ṣèyí Mákindé fi kú òun bẹ́ẹ̀. mo bẹ lọ́wọ́ lọ́jọ́ ìní tí Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí bàbá wa Olúbàdàn yẹn kí Ṣèyí Mákindé fi kú òun bẹ́ẹ̀ sẹ́ẹ̀. mo bẹ lọ́wọ́ ọba ọlọ́jọ́ ìní kó dákun kó bá mi lọ́ra ẹ̀mí bàbá wa Olúbàdàn yẹn kí Ṣèyí Mákindé fi kú òun bẹ́ẹ̀. gbogbo ẹni tẹ́ bá fẹ́ fi sípò nílẹ̀ Yorùbá ẹ tọ́lé bàbá ẹ lọ kẹ́ mọ̀ bí tó ti ṣàn wá. àṣírí mo sọ fún yín yẹn ọ̀rọ̀ kọ́ńtírì ti kúrò lọ́rọ̀ nǹkan tẹ́ ń fọwọ́ yẹpẹrẹ mú láì jẹ́ bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ pè lólórí yín ò ní jẹ́ kẹ́ rí mú mi wọ̀n sí ní jẹ́ kẹ́ rọ́nà lọ àwa máa condemn ní brain tẹ́ bá dẹ̀ notice bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹ rí pé bẹ́ẹ̀ làwọn religionist náà ṣe ń jáde tán pé àsìkò ní o àsìkò ní ẹ jẹ́ ká lé wọn wọlé ẹ ká lé wọn pa ẹ ká tẹ̀ wọ́n rì á ṣe tẹ̀rí torí pé ibi tán forí wa sọlẹ̀ sí nǹkan tán ti dá mọ́ wa ni pé àwọn alálẹ̀ wa ò lè fi wálẹ̀ lóòótọ́ lẹ́yìn sọ pé kò sí mọ́ ẹ̀yin tẹ́ sọ pé kò sí nǹkan ìṣẹ̀ǹbáyé wa mọ́ ẹ ṣá má wọ́rì kò sí mọ́ lóòótọ́ ẹbọ ẹni tí ò sí lọ́dọ̀ tiẹ̀ yẹn nǹkan tó bá ń bẹ lọ́wọ́ tiẹ̀ ni kò mú sórí àwa tá a rò pé ó wà lọ́wọ́ wa yẹn náà jẹ́ mo mánéjì ara wa pẹ̀lú nǹkan tó bá ń bẹ lọ́wọ́ wa kó fàájà àfà pásítọ̀ kó fàájà nǹkan tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn máa lò ń tiẹ̀ bọ̀ ọjọ́kọjọ́ tó o bá ti wá sá wá bá mi wà á mówó ẹ̀ dání o ẹ̀yà wèrè tó máa lù ọjọ́kọjọ́ tó o bá ti wá gbogbo aláwo ilẹ̀ Yorùbá náà dẹ̀ ń gbọ́ nǹkan kí nǹkan ẹ má useless ara yín mọ̀ nǹkan tí mo máa ń sọ fún yín nìyẹn don't useless yourself those people they are so stupid wọ́n believe pé àwọn wise wọ́n believe pé inú kọ́tà ló yẹ káwọn oníṣẹ̀ṣe àwọn oníṣègùn inú kọ́tà ló yẹ káwọn máa gbé àwọn làwọn lè live in international but ẹ̀yin lè máa bá wọn solve problem nígbà tí problem bá ti wá no you can't come with me just legal and expecting me to do something for bàbá ẹ ló kọ́ mi lóògùn ni ìyá ẹ ló gbélé mi lọ́wọ́ ni kí ni ìyá tiẹ̀ ń ṣe nígbà tí ìyá tèmi ń fò káàkiri tó ń gbà so say torí pé what nǹkan tẹ́ ń wò nínú fíìmù ó máa sọ fún yín pé just talk this thing àjẹ́ máa disappear kíní kan the same thing pẹ̀lú gbogbo àwọn enemy of Yorùbá tẹ́ ń lò as babaláwo nínú tíátà àwọn náà padà rí nǹkan tó ń gbẹ̀yìn wọn. ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá kì í ṣe gbogbo yín lẹ̀ dá o but aspect pé wọ́n ń jiyàn gbé àwọn Fúlàní bẹ nínú igbó akọni kan wá dìde pé kíní kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ pọ̀nà tẹ́yìn ń gbà rówó ni pé kẹ́ mọ́ kidnap èèyàn tó bá jẹ́ pọ̀nà tẹ́yìn ń gbà rówó nìyẹn tẹ́jà bá tiẹ̀ ń jẹja sanra kì í ṣe bí irú báyẹn kí lẹ wá ń gba táàksì fún lórí àwọn companies táwọn èèyàn ṣí kí lẹ ń gba táàksì fún lórí àwọn companies tán ṣí àwọn òyìnbó ti ralẹ̀ lọ rẹpẹtẹ olóye tẹ́ ń gbà lọ́wọ́ wọn náà kí ló wá dé kí lẹ wá ń fowó náà ṣe àwọn tó tiẹ̀ wá rántí pé àwọn kan wà tó yẹ pé tán bá tiẹ̀ kú gan wọn kì í gbowó lọ́bì kankan owó yẹn náà ó sì máa ń bẹ láyé ni ẹ̀ ń ṣiṣẹ́ fóníṣẹ́ ni kí ló dé ẹ̀yin aráàlú olóyè Sunday Igboho bàbá mi kò ní bàjẹ́ fún yín á bẹ́tà kẹ́ ẹ tètè yá akọ̀ máa wò wọ́n ní ìrántí kọ́ àwọn tẹ́ ẹ pè ní gómìnà wọn yóò ní jẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe dádì mi ẹ gbà bẹ́ẹ̀ mi ní parọ́ tán yìí wọn ò ní jẹ́ kẹ́ ẹ ṣe àwọn ló ní Fúlàní tó ń bẹ nínú igbó yẹn ẹ gbà bẹ́ẹ̀ àwọn tó tún wá jẹ́ ẹ̀mẹ̀wà àwọn tó jẹ́ pé àwọn fúnra àwọn làwọn fi sórí oyè ẹ mọ̀ pé
tó bá fẹ́ joyè ń ṣe kóòtù náà máa ń gbẹ́jọ́ ẹ̀ lọ nílẹ̀ Yorùbá àwọn míì máa fẹ́ joyè wọ́n á gbẹ́jọ́ lọ kóòtù ní tí ìgbọ́rú ẹ̀ níbi tẹ́ ti tọ́nu Yorùbá tó upside down dé Ọlọ́run ọba gbọ́ kò sásàsí mọ́ kò sápè mọ́ kò sẹ́fun mọ́ kò sáfẹ́fẹ́ mọ́ kò sára mọ́ kóòtù lẹ wá ń gbẹ́jọ́ àwọn kábíyèsí méjì wọ́n fẹ́ jọba àwọn ìjọba ẹ wá kó wọn lọ kóòtù làwọn bá wọn dájọ́ ẹ tí mọ̀ pé lórí ibú náà làwọn tó ń jàjà fún kábíyèsí yẹn wọ́n máa ọba gan kì í mọ̀ pé òun jọba wọ́n máa lọ mú ọba orí adé ti yan orí adé wá látòdì ọ̀run kì í ṣẹ̀yìn yahoo tẹ̀ ń kóra yín jọ sórí oyè ń sìn pé dandan ẹ gbọ́dọ̀ débẹ̀ tọ́ba bá jọba nílẹ̀ Yorùbá ọba mọ́ lówó ọba mọ́ gbayì ní dànsákì ní fọ́ba Yorùbá kì í ṣọba Yorùbá títí wa tó ṣẹ̀ṣẹ̀ ń jẹun ní patí ń sìn kò yàtọ̀ ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa mo mọ̀ pé ẹ lè láìkì mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin gọ́vnà state ẹ lè láìkì mi èmi náà ò fẹ́ kẹ́ ẹ láìkì mi nítorí àtúbọ̀tán àwọn generation tèmi ó máa wà nínú rẹ́kọ̀dù pé mi ì sí nínú àwọn tó ń bá yín hùwà ìbàjẹ́ nígbà ayé mi kọ́lọ̀ ń jẹun pẹ́ torí nǹkan tí mo ń sọ yìí politician ò láìkì ẹ o àmọ́ ẹ lè pa mí ohun tí mo fi jù yín lọ náà ń bẹ lọ́wọ́ tèmi náà mo fi Ògún búra ẹ lè pa mí gbogbo ẹ̀yin gómìnà tẹ́ bá mọ̀ yín pé ẹ mọ̀ nípa àwọn kidnapping tí bá ń bẹ nínú igbó yẹn ẹ tètè sọ fún wọn kẹ́ ẹ kó wọn kúrò ń bẹ̀ ìkòkò ní gba kinní kan kó tún gba kinní kan ní kò possible àwọn èèyàn wa wà máa bẹ̀rù láti wá láti ìlú òyìnbó wá sílé kí ló dé ẹ wá fẹ́ lé gbogbo àwọn èèyàn kúrò ń bí ẹ fẹ́ sọ international di alternative fún fáwa Yorùbá tó yẹ pé tàbá tí travel out àti ní fọkànbalẹ̀ a máa wá yá ẹ wá sọ pé ẹ lọ fi wá yáwó labroad ẹ sọ pé ẹ lọ fi wá yáwó ní kinní kan trillion bọ́ ẹ kí ló ń fi àwọn tẹ bá fẹ́ rán ní Mẹ́kà yáwó ayé yín ò ní dáa kí ló ń fi àwọn tẹ bá fẹ́ rán ní outside country kí ló ń fi wọ́n yáwó bọ́ tẹ bá ti fẹ́ ṣe nǹkan kan kékeré tí ò ní nítumọ̀ bí ẹ̀ lọ fi wá yáwó ní India ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣí làákàyè kí ni ò nọ́mà tá a bá dẹ̀ ṣọ́ra kí ni ti ń bọ́ sí rẹ́ńdàndẹ̀ tí yẹ pé tá a bá padà ṣọ́ra àwọn èèyàn wọ́n kú lójú títì ni ebi ń pa àwọn èèyàn mi bí ojoojúmọ́ ni WhatsApp mi ró gbọngbọngbọn tí n bá ní kí kékeré jẹ tí mo ní kí n bá ní kí n máa fi dá àwọn èèyàn lóhùn bóyá ni màá ní wọn kọ bọ̀ mọ́ lákàntì mi mò ń blọ́ọ̀kù àwọn èèyàn ní ìsìnkú ẹ fi mí lẹ̀ à ń sọ fún yín gbégbégbé ńgbà yẹn ń wò wá bí fíìmù ẹ fi mí lẹ̀ èmi náà ń ṣiṣẹ́ kí n tó jẹun ni ìgbà mi máa fẹ́ béèyàn ṣàgbo odidi 10 hours mo ṣì wà lẹ́nu ẹ̀ odidi èdè mo ṣì wà lẹ́nu mi kí n tó ṣàgbo 100,000 àbélò tán ẹ fi mí lẹ̀ mo ń ṣiṣẹ́ kí n tó jẹun ni ẹ fi mí lẹ̀ mi ń ṣe yahoo mi ìrówó ìfà àbí torí pé tí ń wò mí lórí Facebook mo ń ṣiṣẹ́ ni wọ́n á bẹ̀ mí ní ọṣẹ màá jẹ bá dẹ̀lẹ̀ tó ní kí wish wọn happy birthday ibi tèmi ti ń rówó entertainer ni mi kì í sì ṣe nǹkan wẹ́wẹ́wẹ́ ibi tèmi ti ń rówó tèmi nìyẹn ẹ fi mí lẹ̀ bọ̀ ṣe bẹ́ńtá yé bá rí láyé bẹ́ńtá bá sùn tí là ń jarun pálù kì í ṣe ẹ̀bi àwọn náà àmọ́ ẹ̀bi wọn náà tún nítorí tá a bá ní ká sùn ká rọrí a sì ní problem nílẹ̀ Yorùbá yìí ó ti wá di kán máa gbé kéèsì ọba méjì lọ kóòtù ààfin Olúbàdàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ṣàgbẹ̀ lójú yòyò ní ẹgbà bẹ́ẹ̀ mo sọ fún yín tó bá dá wọn lójú gbogbo nǹkan tí àwọn ọba Olúbàdàn tàná tó lò ní Old Palace yẹn kan kó wá síbẹ̀ yẹn ẹ wà rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìdí sẹ́mi nǹkan tó lúwo ṣe yẹn tó lúwo ń ṣe ń bẹ̀ yẹn ọba mi ìtọ́ bá yàn lẹ́yìn bàbá tán fi sí i wọ́n ti mọ nǹkan tó máa ẹ́ǹdì bàbá yẹn ẹgbà kẹran má jẹ ní lọ́ fi ṣe tí gbogbo yín ò bá sọ̀rọ̀ èmi Saheed Ire ó sọ̀rọ̀ èmi ń báyàn celebrate orí burúkú ẹ̀ lé bóṣì lórí péjì tèmi ṣàgbẹ̀ lójú yẹ̀ yìí ò náà fi bàbá yẹn ṣe bàbá yẹn ò lè dárìn ṣé ká mọ̀ parọ́ fúnra wa ni bàbá yẹn ò lè dárìn wọ́n mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe next ọba tó máa fi ṣe Olúbàdàn ẹ̀ rí pé ọba yẹn bí Olúwo láṣẹ máa hùwà a máa sọ fáwọn èèyàn pé ṣẹ́rí bẹ́yẹn pé kinní kan òun ò lè mọ bá yín òun ò lè live in dirty o ìṣẹ̀ṣe dirty ni o kinní kan ibi tó ti pátá tó ń lò nìyẹn wọ́n ti mọ bó ṣe máa ń slide ẹ̀ fún yín wọ́n ti mọ bó ṣe máa ń slide ẹ̀ tẹ́fí máa wà confused bọ̀ mo mọ̀ wípé ìṣẹ̀dá wa nílẹ̀ Yorùbá ò ní fi wálẹ̀ fún yàjẹ́ olóyè Sunday Igboho sọ̀rọ̀ kò tí ì pẹ́ o gómìnà yẹn ti sáré jáde pé olóyè Sunday Igboho ní right láti lé àwọn Fúlàní tó ń bẹ nínú igbó Mr. Governor á pariwo yín síta
pẹ́yìn lẹ̀ ń jiyàn gbé. Gómìnà tó bá bídà tó bá bọ́ síta láti tako olóyè Sunday á pariwo ẹ̀ síta pé wọ́n ló ń jiyàn gbé. kájẹ gbà pé lórí ibú kan náà gbogbo yín. àmọ́ ẹ ṣẹ́júra wọn lọ, ẹ ṣẹ́júra yín lọ. ní kí wọ́n tó ṣe gómìnà kó má jí owó ìlú o, Ọlọ́run ló fi ẹ síbẹ̀, ó lè jí owó bá fẹ́ jówó yẹn ò kàn mí. kò yé mi ìwà sọ pé bẹ́ẹ̀ ṣe ṣèlú ò dáa o, ìwà complain títí o. àmọ́ lórí ọ̀rọ̀ àwọn ajínigbé yà ní gbà. torí góòdì tẹ́ ń wú lẹ́wà fi máa pa àwọn ará ìlú. kájẹ ìgbà pé àwọn ará ìlú náà púpọ̀ nínú wọn náà dìdìrín ni wọ́n, dìdìrín lọ́pọ̀lọpọ̀. ẹ ti brainwash wọn, ẹ ti sọ wọ́n di múgun, ẹ ti sọ wọ́n di wèrè, wọn ò gbọ́n mọ̀. Especially àwọn tó jọmọ Yorùbá, wọn ò gbọ́n mọ̀. ẹlòmíì ò lè sọ Yorùbá lẹ́nu tó dá ṣáká. Wọ́n fi kìlọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ patronize mi bí ó wá nípasẹ̀ ìṣẹ̀ṣe, ó fẹ́ wá ṣe nǹkan. tó bá sọ Ìgbò ara ó pa ẹ́, má wá sọ Ìgbò fún mi, you are not invited. má wá bá mi sọ Ìgbò, sọ Yorùbá. tó bá ti lè sọ Yorùbá kó kórí burúkú lọ. fi mí lẹ̀ sí tèmi. Ọlọ́run bá tó ti ń kẹ́ mi láti kékeré mi wá sí akẹ́ mi dọjọ́ alẹ́ ni. òṣàlẹ̀ mi ò fi mí lẹ̀ lọ́jọ́ kan torí èmi náà ò fi wọ́n lẹ̀. wọ́n ti brainwash ẹ̀yin Yorùbá, wọ́n ti da system yín rú náà. bí ṣe wà yìí ẹnìkan ti bá mi sọ pé Saheed kọ́mọ ẹ lọ abroad. mo ní fún kíni, àwọn ọmọ mi ó lọlẹ̀ Yorùbá ni mí. tíṣà ọmọ ṣàdúrà fún yín pé you will go to London, you will be a lawyer, amen. tíṣà ò ṣàdúrà pé you will be a farmer rí. lólórí burúkú àwọn ará tiwọn náà. Ọlọ́run wáyé káwọn, Ọlọ́run ò jẹ́ kó gun àwọn ọmọ tiwọn náà tàn torí wọ́n ń tàn wá ni. gbogbo ẹni tó bá ti ń fi rọ́pò nǹkan jọ láyé kó múra sí. ẹ̀yin gómìnà iṣẹ́ yìí gangan nìṣòro. ẹ wo bó ṣe plan géèmù yẹn ta ní. Wolf follow the person. kárí. ẹni tó bá ti ń fi rọ́pò nǹkan jọ láyé ẹ lọ wo àtúbọ̀tán ẹni tọ̀hún. ẹ lọ wo àtúbọ̀tán onítọ̀hún. Onítìrí á kó àwọn èèyàn lọ sí Ìbàdàn. ẹ wo bó ṣe sáré plan géèmù yẹn. ibì kan náà kó bọn sí, ibì kan náà ṣe kinní kan sí, kinní kan àwọn aráàlú gan ló já mọ̀, kinní kan ibi báyìí lónítìrí ti sọ kinní kan ẹ̀yin Yorùbá nation, kinní kan. ẹ wo bó ṣe plan project yẹn. àwa náà ń wò yín, ó jì làwa náà. ó jì làwa náà, àwa náà street ni wà, bó a kọ lo street ti wà sọmọlúàbí ni. àti gbogbo project yẹn àti ọ̀gbẹ́ iṣẹ́ ọwọ́ àwọn pípù yìí ni ẹ jáká kúrò lórí ẹ̀. Gọ́vnà ò gba màálù lọ́wọ́ àwọn olóṣèlú. Gọ́vnà gòdì yín ní Òkè Ògùn. ẹ wo ṣe rí Òkè Ògùn tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ lé Fúlàní yẹn, tájẹ́ẹ̀tì àwọn gọ́ọ̀mẹ̀ntì yín ń bẹ̀ gòdì ni. àwọn Fúlàní yẹn ló ń wakùsà jáde fáwọn politician yín. tó bá tẹ bá fẹ́ parọ́ ẹ lọ ṣe investigation lórí àwọn kábíyèsí yín kankan, kò sílẹ̀ tí ò ní gold ń bẹ̀. now ó wá dáa kọ́ ní gold. àmọ́ ṣé àwọn tó lẹ́tọ̀ọ́ tó yẹ kó máa bá wọn ṣiṣẹ́ yẹn káwọn aráàlú náà lè máa rí nǹkan invest ṣáwọn ló ń ṣe é ni. wáyé tó ṣe jẹ́ pé Fúlàní lẹ lọ ń lò. àwọn Fúlàní tó dẹ̀ wà ń bẹ̀ yẹn náà wọ́n tún wà ń bẹ̀ normal, wọ́n tún wá múṣẹ́ mí ìkúnṣẹ́ bí kọ́ mọ jíyàn gbé. now àwọn deal tẹ́ ti jọ ṣe tó jẹ́ good deal kò gbà yín láyè láti sòótọ́ ọ̀rọ̀, láti sọ fún wọn pé ẹ mọ̀ ṣe nǹkan báyìí. torí ẹ mọ̀ pé táyẹ bá wọ̀nù wọn tẹ́ bá lo any legal power, àwọn náà máa make announcement pé yín lẹ wà ń díẹ̀. wọ́n á tú yín láṣìírí. òun lẹ̀ ṣe fẹ́ kán lé wọn. gbogbo ọmọ Yorùbá pátá kẹ́ ẹ máa gbọ́ ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho bá ti gbé gómìnà Nàìjíríà state ilẹ̀ Yorùbá tó bá ti takò, ó ń bẹnu àwọn ajínigbé ẹja fúnra sí. kò jù bẹ́ẹ̀ lọ. mi ní bẹ̀rù ẹnìkan. tówó bá sílé ni owó wà lọ́la. ìwà lè tó irọ́ tó ti fi brought wa up, tó ti fi brought Nàìjíríà up, ó ti dópin. àtúpa ọmọ irọ́ ò gbé wa. ẹjá jọ máa gbéra wa débẹ̀. irọ́ ò pè wa náà. ìgbà díẹ̀ báyìí ni irọ́ fi ń sọ̀yàn. tó bá fi máa irọ́ tó lo 10 years mi ò rí rí. irọ́ tó lo 20 years mi tí rí rí. truth lasts forever. but wọ́n tó bá ti ń sòótọ́ ọ̀rọ̀ ò lè lówó gbà bẹ́ẹ̀. tó bá lówó ó ní nǹkan ni, ó ní nǹkan tó dá ẹ lójú ni. bírú àwa yìí a ní change díẹ̀ náà, àwọn èèyàn sì ń bá wa fi díẹ̀ kún. àmọ́ ìwọ tó bá ti ń sòótọ́ ọ̀rọ̀ ò lè rí bìsàbìsà o, torí àwọn tó yẹ kó o súnmọ́ àwọn náà ló ń sọ̀rọ̀ sí i. that's the only issue tó wà ń bẹ̀. tó bá pàdé wa ní pàtí wọ́n máa ń yẹjú sẹ́gbẹ̀ẹ́ ni. àwọn òkè lágbájá nìyẹn, ọ̀gbẹ́ni
gbẹ̀gbẹ́ kọjá ni o a máa sọ fún yín torí pé generation to generation lẹ́ ń fìyà jẹ yìí àwọn dìde ni ó dẹ mọ̀ lórúkọ Jésù lórúkọ ànábì náà ń lé kiri àwọn system tó ti fi disturb yín nìyẹn tó ń jẹ́ kẹ́ mọ̀ pé ẹni nǹkan nílẹ̀ Yorùbá àbáwá Ọ̀rúnmìlà fi nǹkan síbí a ní nǹkan bí kùsàwá tẹ́ ń wà lókè Ògùn góòdì wa tẹ́ ń wà lókè Ògùn ẹ jáwọ́ nú ẹ̀ ẹ̀yin lẹ ń bẹ́ ń bẹ̀ ẹ̀yin kìíní burúkú ẹ̀yin lẹ wà ń bẹ̀ tó bá wá dé tó máa sọ pé tólóyè Sunday Igboho bá ti wá make announcement tó bá máa yá ní Sunday Igboho we really appreciate you are try tó bá ti fẹ́ make any step tó lè fi reduce àwọn ajínigbé tún bọ́ta ẹ̀yin mi fẹ́ dárúkọ wọ gómìnà yìí nìyà ó mọ̀ ń pa àwọn DSS tó wà náà ó ṣe bí ẹni tí ò mọ̀ nìyà ó mọ̀ ń pa ẹ̀ ṣé ó mọ̀ ń pa ẹ̀ ní kò kún pa ẹ̀ tó bá mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ náà ṣé òun wáìnì ni ó mọ̀ ń pa ẹ̀ bọ́ Ọlọ́run jù ẹ lọ ìwọ gómìnà tí mo ń dárúkọ ó mọ̀ ó wọ́ gọ́gọ́ fúnra ẹ̀ mọ̀ lóòótọ́ kọ́lọ̀ sọ mí dolówó yìí tí ní nǹkan kan àmọ́ yìí lè bẹ̀rù ẹ torí pé olówó lọ́wọ́ torí pé òun kó mọ́tò 100 sẹ́yìn onídà fún ẹ àti ọwọ́ mọ́tò ẹ òun bá ti wájẹ́ wá fi wá gun mọ́tò yẹn ń padà pa yín ní kankan ẹ̀yìn kí ní burúkú yìí ẹ wá ń lo àwọn èèyàn láti sẹ́ẹ̀tì olóyè Sunday Igboho ẹ ti ń ṣiṣẹ́ lórí ibi tó lóyè Sunday Igboho wà náà ẹ ti ń ṣiṣẹ́ lórí ibi tó lóyè Sunday Igboho wà bọ́ ṣe máa rí wọn gbé ẹ ti ń ṣiṣẹ́ náà abẹ́rù páàmọ́ ni dey play lórúkọ yín gbogbo àwọn tẹ́ ẹran wá pátápátá la mọ̀ orúkọ wọn dẹ̀ wà written down wọ́n lè rò pé bóyá àmọ̀ pé ẹ̀kọ́ wá físítì ni visitor is a visitor but visitor máa di visited lọ́jọ́ kan tẹ́ bá fẹ́ finish assignment yín ẹ rí i pé a mọ̀ pé kà ní ẹ wá kí wa ẹ wá ń dẹ wá ni ẹ fẹ́ mọ ibi tó wà ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa gbé ẹ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa project gbogbo ẹ̀ rápátá la mọ̀ ẹ tẹ bọ́ọ̀tì yín lójú oorun àmọ̀ ẹ tẹ̀ lójú ayé àmọ̀ á wà pẹ̀lú yín 100 ẹ̀yin ìka yìí. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.